Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Èèyàn Mr. Fuji ìbòmí láti lọ lọ. Lọ́ní ní ìrìnà òbèrèdè. Sọ́ni mo kárẹ̀ òun rẹ̀ sọ́wọ́ bí lẹ́nu. Ọ̀pọ̀ mọ̀ lábẹ́ òkòrò sọ́ni mo kárẹ̀ òkòrò mi. Mo kárẹ̀ òkòrò òṣìlẹ̀. Ọ̀gá òní ìdálógún tí ó gbà ṣe pẹ́pẹ́ ìgbọ́rọ̀. Ọ̀pọ̀ ló fẹ́ kọ́ sí èdè kan. Kì í ṣe ilé owó, kì í ṣe ilé tàìmí. Tẹ́lẹ̀ lọ́dọ̀ bá sì kọ́lé fún ìgbàgbé. Ìṣàkóso ìtẹ̀gbọ́ ìmọ̀lẹ́ báwo. Mo kàrẹ́ lẹ́yìn tó bá ṣe báyìí. Mo kàrẹ́ mo kí ẹ kú ọ yí o ilé ìtura tuntun. Ènìyàn kọ́kọ́ ṣeré ń bí ó tó di kó parí ẹ̀. Síbẹ̀síbẹ̀ èmi pẹ̀lú gbọ̀ngàn mi ó kí ẹ kí ẹ. Mo kàrẹ́ Sunday Saturday jẹun àdúgbò lábì lọ́wọ́ tó ń tọ́jà lọ́wọ́ tó ń sọ kẹsẹ̀. Ọba bọ́lá wà ní ìjọba kí ṣàṣọ pàdé ọ̀rẹ́. Ọ̀pẹ tí ó bọ̀jọ̀ wọ́n fi sí ọ̀rẹ́. Ọ̀pẹ tí ó bọ̀jọ̀ wọ́n ti ní ìrọ̀rùn láwọ̀ ọ̀rọ̀. Sẹ́yìn lókà lè kọ́ni òṣìlẹ̀ ọ̀dà olùbádé tó tí ìgbà ṣe tó lọ́wọ́ tó. Ọ̀pẹ ló fẹ́ kọ́ lẹ́sìn náà èkó kan. Iṣẹ́ ní owó, iṣẹ́ ní tó bá òbí. Tọ́lá ní bàbá ti kọ́lé fún ẹ̀dá lásán. Kò ṣe kókò tó ìmọ̀ ìrẹ́lẹ̀ dá ọ̀gá láti lọ lọ. Ó bá rẹ̀ kí ṣe tó ṣe àjò lọ. Ọmọ náà ti dé ọmọ ọjọ́ tó kù. Ìmúra àbọ̀sì ìmúra ní tó bá. Ọmọ náà mo lọ lásìkò dáadáa. Ẹ̀bùn tí mo kárí. Wọ́n á máa ojú ṣe é ṣe àjò lọ. Ṣé é ké àbọ̀sì. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.